ìbà fọlọ́wọ́ ọba mi ìdùà àrí ìlú àlà ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tíjẹ́ kó yẹ ní òyìgìyìgì ní ọba ìdùà apá ńlá tó sa ayérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. ìwọ ọmọ fògo fún lónìí ẹ kú ilé báyìí láàkárà alé ẹrìn wá láàkérò ọ̀nà ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà wọn tó ti tẹ̀ káwà ó tó tẹ̀ ìbà wọn tó ní ayé ìbà wọn tó ti sọ káwà ó tó sọ kábíyèsí ọlọ́run ọba mi ìdùà ọmọlógún lódùmarè mo ti dé sórí ètò tòní. .5 FM ìyẹn My Sweet FM ní London ni mo wà tí mo ti ń dùn sórí ẹ̀rọ agbábẹ́. èmi nìkan kọ́ mo wá sórí ètò tòní. ìdíje mo fi lámojú ẹ̀rọ tó ń gbé sókè tó ń bá mi gbé sílẹ̀. òun ló jẹ́ kẹ́ mọ́ rí mi wò báyìí ní kedere. ìjẹ́ gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkan. ṣé ẹ mọ̀ bí wàá bá dórí ètò náà á láti kọ́kọ́ yan ọlọ́wọ́ bá mi ìlú àlógo. mo ń bọ̀ bí ò tí ì dé ẹ jẹ́ n sáré gbé ilé iná sórí ẹ̀rọ. àsìkò tó ọlọ́run mi dà o òpèyè níjà kẹrù kọ́bọ̀ oníjà o gbanigbani tí a ń sáyà rà mí dàda àwọn ẹni ọmọ dákẹ́ dákẹ́ òbítí báramúbáramù olórúkọ ẹgbàá péje ni o jehova nisi ọba tọ́lọ̀ kọ́ni ìgbésẹ̀ oní ọmọ kìnnìún yóò máa ṣaláì ní o ebi a sì máa pa wọ́n gidigidi ni ṣùgbọ́n àwọn tó bá ti ní Jésù wọn kì yóò ṣaláì ní ohun tó dára àsìkò tó ọlọ́run mi káyọ̀ kí mi kú àkìkìtọ́ lọ́lọ́run mi o. tó mò ń yan ọlọ́wọ́ bá mi ìlú àlógo náà lọ́wọ́ ni. àkìkìtọ́ lọ́lọ́run mi gbogbo yín pátápátá mo kí mi ò lólódì ẹnìkan. lórí ọ̀rọ̀ ìṣí ti tò ní. ó bá ti yá kí ìtúgbà mọ́ ìyanu ti bẹ̀rẹ̀ náà nù. Fọlákẹ́mi ọlọ́run ní Ṣọlá ló kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò. nítorí pé mo fẹ́ mọ dárúkọ Olúwa consecutively. ó ní kí n tó bọ̀ sí. Ìgè Ọlábíjì tẹ̀lé Fọláṣadé Afro láti Japan lọ́hùn. Fálọpẹ́ Adéwùmí. kò sí ní gbogbo ẹ̀ ni. ìyàwó bọ̀dá mi Gbẹ̀ngà Fálọpẹ́ ṣàlàfíà lẹ́wà. àgùdà ó yá fún wọn ọ̀sán lọ́wọ́ alágùdà. ó kí bàbá mi ààrẹ Saheed Ibrahim. sáré dárú lójú nìṣòro. kábíyèsí láti Island lọ́hùn. ìjọ ọmọ olùgbàlà. ẹ ṣeun kí lẹ ti rí. Olúmídé Akínọlá lẹ̀ ń bọ̀ ẹ́. bọ̀ bẹ́ẹ̀. Olúmídé Akínọlá. àkànní olú ọmọ náà lóde tí jẹ́ Olúmídé ọmọ ìlú Ìjẹ̀ṣà. nítorí pé kí ni. ẹnjìnìà Túndé Adédèjì.
kọ́nà ni. tèmiládé kètò yìí kàn káàbọ̀. gbogbo ogun èṣù kó má dìsà. ẹ̀gbọ́n mi yẹmí ẹ̀mí ọlá láti Houston Texas lọ́hùn ẹ ṣe gbogbo bàbá ẹ ṣe ń náwó sí wa náà là ń rí adúpẹ́. àwọn the spiritual. akínwámidé olúwafúnmiláyọ̀. torí kó fẹ́ forúkọ òun ṣe wọ́ndà láyé ọ̀pọ̀. bámi àgèrè. ìbá rẹ̀. sèyídà òyìnlọ́lá àjàrà. ìbá. àwọn tèmi ní Ghana lọ́hùn Emmanuel adéwálé adésínà. yọba ní sí olórúkọ ńlá fásọ̀rọ̀ sájàre adéyínká. David Favour ọláọlá èèyàn tèmi láti Malaysia lọ́hùn. àrí ìwọ àtìkọ. àkànní ọmọnìyí. ìjìnlẹ̀ ọ̀rọ̀gọ̀ tí ọgọ̀. adéyínká ọdún àyàbúrò mi àtàtà dúpẹ́ ọ̀làbalógun yẹtúnjí. bí adẹ́kùn àdúgbàgbà. bùkọ́lá mi ọmọọba. ọkùnrin ìmọ̀ràn. ọmọbọlá. ṣègbàmù yeyeyeyeye. kábù sọ̀rọ̀ ọ̀sájàre adéyínká ọlálẹ́kan abidin. ojú ọ̀run òṣèré bá gbọ́ sí ìbẹ̀bẹ̀ kọ́lá ojú ọ̀run òṣèré kọ́lá sí gbèǹgbèlè aláràdàrà ọba mímọ́ bẹ́ẹ̀ ni afẹ́fẹ́lẹ́lẹ́ tí ń ṣèwé òkú lánàá. àǹtí mi fọlọ́pẹ́ adébùnmi abímbọ́lá ìyàwó bọ̀dá mi àtàtà mo rí yín náà. alani àdé olúyọ̀mádé MC. ní àdùbọ̀ fún olóyè ọba ọ̀làrin ni. àwọn ti Philippines lọ́hùn. àjà máa ló kọ́ ni àtúwọ̀n kan mi wọ́n gbé dáná ọ̀rọ̀ ni. mo kí alájà màmá mi síkírà àtẹlẹsìn mẹ́ta. máa gbé lọ́la kọ́lá ó bá oṣù mọ̀rì ọba mi jàǹgbà. ọ̀túnba Aminudeen Waheed láti Ọ̀yọ́ Túnjí village lọ́hùn mo kí yín. alábọ́dá òye. táyà adé kan bíi ajírọ̀bà kàṣọ́à ní Ghana lọ́hùn. àbí aṣẹlẹ̀ kan dìgbàdìgbà ẹ sọ fún gbogbo aládé kékèké. ọlọ́nàdé Victor. ẹ bá kọjá lọ. bàbá mi àwíṣẹ dàpọ̀ láfarí. bájẹ́ ni àdàkà bá parọ́ yìí. kúdí tẹ́jú ṣọ̀tẹ̀. gbogbo èrò ọ̀run ṣògo ni ọlọ́run. Zuliat Abdulsalam láti Dubai lọ. ìrìnàjò gẹ́gẹ́ jẹun tọrùn ọlọ́run àìsàn. àwọn tèmi ní Australia mo kí yín Douglas Taiwo. gbẹdúgbẹdúgbẹdúgbẹdúgbẹdúgbẹdú bí ọ̀rọ̀. Mary Adéyẹmí láti Austria lọ́hùn. ọtí bàbá ń jẹ́ gbogbo ọ̀gá. Prince Adéadé bàbá tèmi ní Chicago. yóò ṣe é sá fún ìbẹ̀ǹbẹ̀ Deborah Abọ́dúndé láti New York. ìrìn gbígbóná tí ó. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe àwọn tí iná àjọ nínú kọ́ni ni. Yankee náà nìyẹn. araba níbi tí owó lè kú tìpìlẹ̀ ọba mi jà. Bónìkẹ́ Kudrat àwọn tèmi ní Cairo. jókòó ní jàgà òjá kúrò àlékún ọgbọ́n. Ṣóhùndé Sami èèyàn tèmi láti Japan lọ́hùn. ìyanu tí ìyàtọ̀ bàrà yé lẹ́nu ni bàbá mi ò sọ kí lọ́rọ̀ kí máa láyà. ó ní di unbeatable beater unbreakable breaker unbindable binder unbeatable Mo kí ẹ̀gbọ́n mi àtàtà cutter alàgbà Ọláwálé Kọ́láwọlé. unchargeable Àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá pátápátá ní gbogbo Ghana lọ́hùn. spiller ungrindable grinder Upgrading Kenya ọ̀rẹ́ mi ẹ̀wọ̀n láti China mo kí ẹ. unshakable shaker. Iye ti ní ọmọ tó Ghana. ní bàbá mi ò sọ kìkì dára kí. Gbogbo yín ni mo kí pátápátá bí bá ní mọ̀ dárúkọ mi ò lè dárúkọ yín tán. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí tòní. Ẹ wádìí fi nǹkan lé. Kájọ gbáṣọ ètò tèmi. ṣíwé rẹ o ṣíwé rẹ tí rẹ kọ ní ọjọ́ lọ. Ṣé mo bá ṣe dúpẹ́ lọ́wọ́ náà bá mi ìdùà náà ni? Ẹ jẹ́ kí n tún gbogbo àbá yìí ná kábi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ìdùà. Òṣùpá kò sí bàbá lẹ́ni tó fọwọ́ bògò mọ́lẹ̀ lójúmọ́ tó mọ́ mi lẹ́ni Ọlọ́run yá rọ́bì jẹ́ kọ́nà mi là kí n sì máa rí ṣe. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mẹ́tò ẹ̀dá kùtù lọ lẹ́ẹ̀mọ́ iṣẹ́ sórí wọ́ọ̀lù yìí. máa rí ṣe jẹ́ kọ́nà mi là kí n sì máa rí ṣe. Ọmọ Yẹmí Àjànàkú òtítọ́ ọlá. Ẹ̀bẹ́ tó lé ní Edward ìjọba òní. Ẹ̀gbọ́n mi àtàtà mo rí. Sọládìméjì Adéyẹyè Ọlágbájú. Gbogbo yín pátápátá ni mo kí mi lólódì ẹnìkan ọ̀kan. Ilẹ̀ tó mọ́ mi lónìí. Ọ̀pọ̀ olóṣùn tí kò jí mọ́.
ojúmọ́ ọ̀pọ̀ ló wà nílé ìwòsàn ìṣàní kò jẹ́ ọ̀pọ̀ ló wà lọ́gbà ẹ̀wọ̀n ọmọ àtàláfíà. kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n náà ni bí mo ṣe máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ a fi ń gbórúkọ Ọlọ́run ọba mi ìlú aláwùrà bí gani aláwùrọ̀ kọ́nà ọba mi ìlú àkóbá mi fún yín lálàáfíà gbogbo yín tẹ́ wà lórí àkẹ́tì àìsàn onílẹ̀mí yín lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run obìnrin pátápátá tẹ̀ ń wojú Ọlọ́run fún nǹkan kan tàbí èkejì ọbí Èdùmàrè ọba mi ìlú àkóbá mi dá yín lóhùn ọmọ mi lónìí aláwùrọ̀ bí o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa ṣí ààrẹ kò jẹ́ lànà mi sówó sọmọ àtàláfíà kí má lálọ́ ọ̀dẹ àlọ́ lámìlámì mi. ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ sì fi ń gbọ́ mi náà ò ní di àti kò jẹ́ my sweet 97.5 FM nílùú London àlọ́ lámìlámì. oṣù láyọ̀ mo jí láyọ̀ ọ̀pá ẹ̀mí aláṣọ mi nínú ewu ojú mi ò lójú oòrùn lójú ọ̀pọ̀lájọ́ sùn lánàá tí wọ́n jí sáyé ní ọ̀pọ̀ ló sọ lọ́dẹ̀ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbà wa rà iye ojú àwọn tó bá mọ iye Ọlọ́run bá mi ìgbà yóò fòbù fọ́lọ́run akọ́lì ti lọ èmi ò rí bẹ́ẹ̀ kì í ṣe mímọ́ ṣe Àkànní ọmọ nìyí mélòó ni mo rí kí Káyìndé Tòkunbọ̀ Adébáyọ̀ ohun Ọlọ́run nínú àánú rẹ̀ ló dá mi sí báyọ̀ pẹ́ lọ́wọ́ mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mo ní ìpele mẹ́ta náà lè tó pín sí lọ́wọ́ mi ò nílé abala àkọ́kọ́ ni mo wà lórí ètò aláwọ̀ mi ò ìṣàní tó jẹ́ sọmọ àtàláfíà. ogún márùn-ún kọjá lára ìṣẹ́jú mẹ́ta aláfíà lọ́ba ọ̀rẹ́ lógún ọ̀rọ̀ èèyàn bá lókun ẹrú ẹgbẹ̀rún ìwọ̀nba tí ó bá lálàáfíà. òní ọjọ́ ajé ọjọ́ Monday mo jí lòwúrọ̀ yìí ire owó ṣe é gbé ire ayọ̀ ó ṣe é gbé gbogbo ire àlàáfíà kó máa jẹ́ ti yín nǹkan ìṣàláfíà lọ́lá aláwùrà bí ara mi ò ẹ ní rí nǹkan tó sọnù bí ò ṣe bí ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àmì ètò à tó ẹ jẹ́ kí n tún ṣe báyìí náà ṣé ẹ ti gbélé ẹ jẹ́ n jù sáfẹ́fẹ́ kẹ́ ẹ gbọ́ yẹ̀ wò. Bọ́dùkẹ́ Kudirat àwọn tèmi ní Cairo ní Egypt lọ́hùn nìyẹn gbogbo yín pátápátá ni mo kí níbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi káàkiri àgbáńlá ayé aago kan òru ti kọjá nílùú Australia lọ́hùn wọ́n dẹ̀ wà lórí ètò wọn ń gbọ́ mi àwọn ti Malaysia ò sùn aago mẹ́wàá ti kọjá lọ́dọ̀ tiwọn àwọn tèmi ní Japan aago mẹ́wàá ti kọjá lọ́dọ̀ tiwọn àwọn tèmi ní Philippines aago mẹ́wàá ti kọjá Yínká Ayéfẹ́lẹ́ lẹ̀ ń gbọ́ yẹn nínú àwo rẹ̀ tí wọ́n pè ní Fresh Glory ó ṣẹ̀ṣẹ̀ jáde.
mọ̀ wọ́n ju Yínká Ayéfẹ́lẹ́ yẹn sílẹ̀ fún yín lẹ́wọ̀n gbọ́ ni Fresh Glory làwọ̀ rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde ni Prince Ọládìméjì Adéyẹyè Ọlágbájú bẹ́ẹ̀ yé ń darapọ̀ mọ́ mi lórí ètò ó yẹ máa ṣe àìsíwọ̀ lónìí. mo fi àkókò yìí mo fi ń kí bàbá mi kábíyèsí ọba àti gbogbo aláàbò lọ́hùn wọ́n kó ayẹyẹ ìfinijoyè àti àmì ẹ̀yẹ èyí tí wọ́n ṣe ní ọjọ́ sátidé tó kọjá yìí mo wá tún fi àkókò yìí kí gbogbo àwọn olóyè tuntun pátápátá wípé oyè amọ́rí pẹ̀lú àṣẹ Èdùmàrè mo kí gbogbo ẹgbẹ́ ọmọ Odùduwà nílùú Malaysia Odùduwà Progressive Union nílùú Malaysia àwọn náà kú ayẹyẹ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Malaysia èyí tí aṣíwájú Prince Ọláwálé Àyìnlá wọn kó wọ sọ̀dí lọ ṣe sátidé tó kọjá lọ náà làwọn ti ṣe ìgbà náà láti rí Ọ̀túnba Gani Adams tí wọ́n jẹ́ olùfilọ́lẹ̀ ẹgbẹ́ àti àlejò pàtàkì Oòduà gbogbo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Prince Ọláwálé Àyìnlá aṣíwájú Odùduwà Progressive Union pátápátá nílùú Malaysia lọ́hùn mo kí yín bẹ́ẹ̀ bá ń gbọ́ mi. mo kí gbogbo ọmọ ẹgbẹ́ Odùduwà náà nílùú South Wales ní Australia lọ́hùn àwọn náà ṣẹ̀ṣẹ̀ parí ayẹyẹ ìparí ọdún èyí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí ṣe mọ̀ pé kò síbi tí ò sí Yorùbá lápapọ̀ kò síbi tẹ́ ẹ fẹ́ dé tẹ́ ẹ ti ní fọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire àmọ́ lórí ẹ̀rọ lónìí ẹ gbọ́ wọn pẹ́pẹ́ yóò gbọ́ ọmọ ìgbàgbọ́ kó gbé nǹkan nù. mo kí àbúrò mi ẹnjìnìà Túndé Adédèjì òun náà kú àṣeyọrí ilé tó ṣẹ̀ṣẹ̀ ṣe náà ní ọjọ́ Jímọ̀ tó kọjá yìí ìlú kàtà lọ́hùn gbàlejò gbẹ̀gẹ̀dẹ̀ gbiná aláàárẹ̀ kan jẹ̀gbá bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé gbajúgbajà olórin ọ̀dọ́mọdékùnrin Ọlọ́ládé Kẹ́ṣinú tí gbogbo ààyè mọ̀ sí Lil Kesh Hilton Hotel nílùú Qatar kò gbèrò lọ́jọ́ náà lọ́hùn àmọ́ mo kí wọn kú oríire gbogbo ọmọ ẹgbẹ́ BTN Entertainment pátápátá látòrí ẹnjìnìà Túndé Adédèjì tí í ṣe ààrẹ ẹgbẹ́ wọn títí dórí aṣíwájú Kúnlé Ọmọlé ọmọ mi náà mo kí yín mo kí màmá mi Mrs. Ògúnkẹ́yẹdé bí a ṣe ń darapọ̀ mọ́ mi ó yẹ máa ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yìí. Alágbára lọ́lọ́run mi, alágbára lọ́lọ́run mi, òun máa bọ́jú. Yínká Ayéfẹ́lẹ́ lẹ́ẹ̀gbọ́n yẹn ó ṣẹ̀ṣẹ̀ jáde ní Fresh Glory. Ó sì tún lè gbọ̀rọ̀. Àbẹ́rẹ́ bó ṣe ń sẹ́. Àwọn kan wà wọ́n ní wọ́n ti glue méjì. Ọmọọba tó yàn jẹ́ lẹ́yẹ̀ wọ́n làwọn ò lè ṣe káwọn ọmọ ìgbésọ̀. Wọ́n ní báwọn bá wà ń bí iṣẹ́ gan. Àwọn ò gbé Facebook wò. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní láti máa rí mi lórí tẹlifíṣàn àbí lórí Facebook ẹniwẹ̀ tẹ́ bá ti ń wò. Ẹ túùnù sí 97.5 FM. Ìyẹn my sweet nílùú London lọ́hùn. Àlàní Àdé Olúyọ̀bádé mo rí yín.
tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé abala tó kàn báyìí lórí ètò náà ni abala àṣà wa èyí tí a ti máa ń gbé àlejò lóríṣiríṣi wá sórí ètò ṣe mọ̀ pé abala tá a ti máa ń gbé àṣà lárugẹ jẹ kí ni mo fẹ́ kẹ́yìn èèyàn mi tẹ́ ń gbọ́ mi kí ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé kò sílùú tí ò sí ọmọ Yorùbá lápapọ̀ kò sílùú tọmọ Yorùbá ò ti ń ṣe dáadáa pàápàá wa tá a wà nílùú òyìnbó lọ́hùn. ọ̀kan mi yọ nínú Olúwa torí pé ó jẹ́ ilé bùnmi òun rẹ̀ tó. DJ Murphy lọ́wọ́ ẹ jẹ́ káwọn èèyàn wa kan máa rí mi. Tálà àlejò wa tá a jọ wá sórí ètò lónìí. ọkàn mi yọ nínú Olúwa. Ọ̀ráyè wá ní ìjẹ́jọ́ àmọ́ wọ́n ti wà lórí ètò pẹ̀lú wa lónìí. ìmọ̀ tó ń rí rí láti nínú ayé àìgbàgbọ́ nílà tẹ́mi lọ́lù. Àlejò wa tì nínú àná Prince Ọláwálé Àyìnlá àwọn ni wọ́n jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ ọmọ Odùduwà nílùú Malaysia lọ́hùn. Àwọn ni wọ́n ti jẹ́ aṣíwájú Odùduwà Progressive Union nílùú Malaysia lọ́hùn náà níṣẹ́ mọ̀ pé ẹni ńlá ló ṣe ńlá. Tímọ́tímọ́ Gani Adams náà ni wọ́n. Àwọn àlejò mi pàtàkì lórí ètò tòní. Wọ́n ti wà nílé agodo pẹ̀lú mi ṣẹ̀wọ̀n pẹ̀lú gbogbo akitiyan tá a ṣe láti lè darí wọn gbé wá. Wọ́n ní ẹnu oníkan náà láti gbọ́ pọ̀ ẹnu àgbà lóbi ti ń gbọ́. Fúnra wọn náà ni wọ́n wò orí ètò tí wọ́n ó bá wa kí ẹ̀yin ará alẹ́. Ajífọwọ́bajé Túnjí kábọ̀ sórí ètò Àtinúkẹ́bùnmi Olúwa yóò ṣe mo rí yín náà. Alani Àdé Olúyọ̀ yóò máa kábọ̀ sórí ètò. So ẹ jẹ́ kí n fi àkókò yìí kí n fi pé àlejò wa wá kábọ̀ sórí ètò. Àlejò wa tí mo sọ lónìí àwọn náà ni Prince Ọláwálé Àyìnlá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ yín. Bàbá ẹ kábọ̀ sórí ètò ẹ bá wa gbé ohùn sókè láti bẹ̀ lọ́hùn. Ẹ ṣeun o, mo kí gbogbo yín lórí ètò ọ̀rọ̀ ìṣítí yìí o. Ẹ káàbọ̀. Ẹ ṣeun mo dúpẹ́. Bàbá ẹ bá wa dá orúkọ yín ní kíkún fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín ẹ sì bá wa sọ ibi tí ẹ ti ń sọ̀rọ̀. Orúkọ mi ni Prince Ọláwálé Sulaiman Àyìnlá. Malaysia ni mo ti ń bá yín sọ̀rọ̀ nílùú Kuala Lumpur. Láti ìlú Malaysia ní Kuala Lumpur lọ. Aago mélòó lẹ wà ń bẹ̀ náà? A wà ní aago mẹ́wàá kọjá a wà ní 10:35 ní ìsìn. 10:35 ìyẹn ní alẹ́. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín ká dúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín ẹ jẹ́ wa bó ṣe jẹ́ pé yẹ kẹ́ máa sùn lọ́wọ́ ṣùgbọ́n torí pé ẹ kó yan ètò yìí kéré lẹ fi wá sórí ètò lẹ́nu ìgbóni dandan. Àdúpẹ́ lọ́wọ́ yín adúpẹ̀pẹ́ òkun. Ẹ ṣeun. Tó kó tó di pé a bọ́ sí ojú ọ̀gbagadè ètò àwọn èèyàn wa wọ́n ní wọ́n retí yín ní ìjẹ́jọ́ wọ́n ní àwọn ò rí yín a sì sọ a ní ìjẹ́jọ́ ní ẹ ṣẹ̀ṣẹ̀ parí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Odùduwà Progressive Union lọ́ọ̀kì òkun bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀rọ oníkànlá àti gbọ́tàn ẹ bá wa sọ ìdí tí ẹ fi lè yọjú sí wájú ìjọ ẹ sọ fáwọn èèyàn wa. Ó dúpẹ́ gan-an ni lọ́wọ́ yín lótú ẹ má ṣe bínú ẹ̀yin èèyàn mi gbogbo yíyí mi ò ní yọjú ní ọ̀sẹ̀ tó lọ ní pé ètò wa láàrin ó dùn gan ni níbí nítorí pé olórí ẹgbẹ́ wa ọba Dr. Gani Adams wà pẹ̀lú wa àdètúmí àwọn èèyàn ìjàmbá kan tún wá láti Nàìjíríà fífún fún ètò ilé ìjókòó OPU Malaysia a ní olóyè Fẹ́mi Davis táwọn náà wá láti Nàìjíríà wá Ìyálájé promotion láti ìlú New York náà wá. Ètò ọ̀hún gidi gan pé gbogbo ohun mi há nígbà tí tó máa parí ti máa wá fún ètò ìdájú
so ìdí tí ẹ fi rí mi bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn nìyẹn. àmọ́ a dúpẹ́ wípé gbogbo nǹkan ti lọ bó ṣe yẹ kó ṣe lọ náà a dúpẹ́ pé ẹ pè wá a pè yín ẹ sì jẹ́ wa tó Prince Ọláwálé Àyìnlá àwọn ni wọ́n jẹ́ aṣíwájú gbogbo ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Malaysia lọ́hùn-ún ẹ jẹ́ kí n béèrè pé ọmọ ìlú wo gangan ni Prince Ọláwálé Àyìnlá. olùpẹ̀ lọ́wọ́ yín ọmọ ìlú Ìjàgbó ní Ọ̀yọ́ local government Kwara state ní bàbá àti òbí ìyá mi dẹ̀ wà ní láti ìlú Èkó. láti ìlú Èkó ó ti wá tọdún mélòó tẹ́ ẹ ti délùú Malaysia. àmọ́ tí wàá lu Malaysia ń ṣe fún bí ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá akásálíkù bí wọ́n bá ń jẹ ààrẹ Malaysia wọ́n bá gbà fáwa Yorùbá ká máa jàre Malaysia ẹ ti lẹ́tọ̀ọ́ láti jẹ ààrẹ Malaysia. mo fẹ́ kẹ́ àwọn kan sọ wọ́n ní OPC àti OPU wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin ẹgbẹ́ OPC àti ẹgbẹ́ OPU. ẹ ṣeun gan adúpẹ́ báwọn ṣe ń béèrè náà nìyẹn níbí gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa OPC which is ó stand fún Oòduà Oòduà People's Congress. OPC stand for emancipation àwọn Yorùbá ní freedom of Yorùbá people liberation of Yorùbá people. òmìnira gbogbo Yorùbá pátápátá. ilẹ̀ Oòduà ṣùgbọ́n OPU tí ń ṣe Oòduà Progressive Union ó dúró fún promoting of Yorùbá cultural heritage in diaspora. gbígbé àṣà Yorùbá lárugẹ lókè òkun. bẹ́ẹ̀ àti kíkó àwọn èèyàn wa jọ ká lè mọra wa ojú wa lè tóra wa ká lè exchange àwọn ideas tá a ní ká lè mú wálé lọ́jọ́ iwájú tó máa ṣe àwọn aráalé láǹfààní nípa development ilẹ̀ Oòduà Nàìjíríà ìyàtọ̀ wà láàrin wa nìyẹn pẹ̀lú OPC. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ojúṣe OPU ìyẹn Odùduwà Progressive Union. Odùduwà Progressive Union tí olórí wa ń ṣe Ọ̀túnba Dr. Gani Adams. Ọ̀túnba Gani Adams. bẹ́ẹ̀ náà ni àwọn náà ni national coordinator OPC Oòduà People's Congress ní Nàìjíríà kan. àwọn ni wọ́n jẹ́ alákòóso OPC nílé àti lẹ́yìn odi nílé lóko pátápátá. aṣíwájú ẹ jẹ́ kí n béèrè wípé ọ̀rọ̀ ẹgbẹ́ Progressive Union nílùú Malaysia báwo ló ṣe wáyé gan àti wípé ìgbà wo gan ló bẹ̀rẹ̀ àwọn ìtàn wo ló sọ̀rọ̀ mọ́ nílùú Malaysia bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ kàn fi déédéé jókòó wípé ó yẹ kẹ́ ẹ̀ dá ẹgbẹ́ Odùduwà Progressive Union sílẹ̀ nílùú Malaysia kí ni àwọn nǹkan tẹ́ ẹ rò débẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín ní ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ní àǹfààní láti gba ìlàtọ̀dọ̀ olórí ẹgbẹ́ OPU gbogbo àgbáyé tí ń ṣe Ọ̀túnba Dr. Gani Adams ní ìgbà tí wọ́n yàn mí as akápò OPU gbogbo àgbáyé pátápátá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí OPU Malaysia tí a launch ní ọ̀sẹ̀ tó lọ ló di 77th country tí OPU ti wà lágbàáyé. kábíyèsí Ọlọ́run. bẹ́ẹ̀ni ní ìdẹ̀yìn ìgbà tí wọ́n fi mí jẹ akápò OPU worldwide tán olórí wa wọ́n fún mi ní àṣẹ láti kó ọmọ Yorùbá jọ ní orílẹ̀-èdè Malaysia láti dá OPU sílẹ̀ tó pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àṣẹ àwọn tó láyé a rí ṣe láàrin oṣù mẹ́jọ
a kó gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Malaysia láàrin oṣù mẹ́jọ. ilẹ̀ òkè sílẹ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe ẹ sì kú iṣẹ́ náà. Àgbà ló tòrò lọ ọba ló torí erin fan náà ni òun náà lẹ fi ṣe. Ó dà lẹ́nu oṣù mẹ́jọ tí ẹ ti bẹ̀rẹ̀ tí ẹ ti kó ẹgbẹ́ ìjọ, àwọn nǹkan wo ni ó ti jẹ́ achievement yín, àwọn nǹkan wo ni ẹ ti gbé ṣe. A ti ṣe àwọn nǹkan gidi gan-an lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ OPU ká dúpẹ́ fún olórí wa Ọ̀túnba Dr. Gani Adams. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ń fún wa ní làákàyè àti ìmọ̀ àti darí ẹgbẹ́. Ní àkọ́kọ́ èyí tó ṣe pàtàkì níbẹ̀ tí mo rí tí màá tẹ̀ kọ́kọ́ sọ ni wípé àǹfààní kan wà tí àwa ń lo ìbò tí a ní Nàìjíríà tẹ́lẹ̀ pé ẹni wà ń lo ìbò wọ́n nílé làbọ̀ sí mi oko. Ilé làbọ̀ sí mi oko bẹ́ẹ̀ ni. Ó fẹ́ padà sílé kó lédè sí yóò dé sí. Ọ̀yin náà mọ ọ̀rọ̀ àwọn èèyàn wa àti ilé èèyàn jẹ́rìí pé àádé ó bá mi kọ́lé fún òde sí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ òkèèyàn sọ lẹ́rọ̀ fún ọmọ ẹgbẹ́ òkèèyàn. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. A ní OPU estate development tí a ní ní Ìkòròdú. Ní Ìkòròdú lẹ́kọ̀ọ́ náà. Bẹ́ẹ̀ ni olórí wa bá wa ṣètò rẹ̀ wípé wọ́n ilẹ̀ tí a bá rà ní owó ribiribi àbí ilẹ̀ tí a bá lọ rà tí ó ní ọ̀rẹ́ ẹjọ́ pé àwọn ọmọ onílẹ̀ ń fa wàhálà ọ̀rọ̀ yẹn ò sí bẹ́ẹ̀. Pé kò sí pé ọmọ onílẹ̀ ń fa wàhálà mọ́ torí a mọ̀ pé ìjà àwọn ọmọ onílẹ̀ ti ẹ̀ ṣe kínní díẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ra lẹ̀ ní ìlú Èkó. Àti ní àwọn dìbẹ́lọ́pà wa tí wọ́n kọ̀ sọ́ọ̀tì estate wa káwa kọ̀ sanwó adẹ̀ ni mò ń bọ̀ lẹ́gbà báyìí o wọ́n adẹ̀ ní tòótọ́ bá ti di wá gba kọ́kọ́rọ́ lé rẹ̀ tó bá máa délé láti airport mọ̀kún lọ lé mi kọ́kọ́rọ́ ti rẹ́ bí. Kí lẹ torúkọ OPU development kí lẹ pé. OPU ló ṣe fún wa adẹ̀ dúpẹ́ lọ́wọ́ olórí wa Ọ̀túnba Gani Adams ṣètò iṣẹ́ tó dẹ̀ jẹ́ tó ṣe é ṣe fún wa lẹ́yìn àìmọye àwọn ọmọ ẹgbẹ́ wa Malaysia bí kan ti ra ilẹ̀ yẹn náà kọ́lé wọn lọ́wọ́ àìmọye ní Libya àìmọye ní Europe àìmọye ní Amẹ́ríkà àìmọye ní Canada tó jẹ́ pé àǹfààní mo fi wọ́n lọ́kàn balẹ̀ láti jẹ ẹni tó nílé ní Nàìjíríà lè ṣeun mo dúpẹ́ ẹ̀ka péré lára ètò OPU ti ṣe fún wọn láti gbà ká dá ẹgbẹ́ ilẹ̀. Tẹ́ ti dá ẹgbẹ́ lẹ̀. Wọ́n ní àwọn ọ̀nà púpọ̀ tí OPU ti ran àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ àwọn Oòduà lọ́wọ́ ní ìlú Malaysia. Àti náwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n ní ṣiṣẹ́ nílé tó kọ́lọ̀ jẹ́ káwọn arúgbó wa pẹ́ fún wa. Àṣẹ Ìdùmarè. Tó jẹ́ ọmọ ẹgbẹ́ wa tí àwọn arúgbó wọn rebi àgbà ń rè nílé. Ẹgbẹ́ wọn bá Malaysia a ní ohun tá a fi ń tì wọ́n lẹ́yìn tí nǹkan bá bá wáyé. Ẹgbẹ́ fi tiẹ̀ lẹ́yìn ni o báwa náà ṣe sọ̀pọ̀ọ̀tì ẹni o. Yálà ọmọ ẹgbẹ́ wa bímọ ni àbọ̀wọ̀ ẹgbẹ́ wa ń ṣọjọ́ bí àbọ̀wọ̀ ẹgbẹ́ wa ń ṣe owúyè àwọn èèyàn láàrin wa tí ó tẹ̀lé lọ́lé àádẹ́dá nǹkan jọ fún láti tì lẹ́yìn ẹgbẹ́ yìí ṣe láti tì lẹ́yìn fún gbogbo àwọn ọmọ Yorùbá tó ń bẹ ní òkè òkun. Iṣẹ́ takuntakun. Àwọn èèyàn wá béèrè wọ́n ní kí ni àjọṣepọ̀ wọ́n ní ìjà àjọṣepọ̀ kan wà láàrin ẹgbẹ́ OPU Malaysia àti ìjọba ilẹ̀ Malaysia gangan ṣé wọ́n fún yín ní àṣẹ láti wípé kẹ́ ẹ dá ẹgbẹ́ lẹ̀ àti kẹ́ ẹ ṣe nǹkan tó wù yín tí ì ṣe wípé ẹ kàn ń dá a ṣe ní kọ̀rọ̀ ibìkan tẹ́ ẹ̀ jẹ́ kí ìjọba Malaysia mọ bó ṣe ń lọ ń bẹ̀. Àdá ṣe o ẹ̀wọ̀n kódà àlejò kan wà pẹ̀lú ilé ìsìn tí mo ṣe ń fi mẹ́sẹ̀gì kan hàn lórí WhatsApp. Mẹ́sẹ̀gì yẹn ó wá látò ọ̀dọ̀ Minister for Tourism ìlú Ìlẹ̀lẹ̀. Minister for Tourism ní Malaysia lọ́hùn. Bẹ́ẹ̀ni yàtọ̀ Khalid ó lóun rí pé alọ́ọ̀tì ẹgbẹ́ OPU lọ́sẹ̀ tó lọ kí ló dé tí mi ò fòun ṣe ara àwọn special guest of honour ní lọ́ọ̀jì yẹn. Níbi tí ẹgbẹ́ Odùduwà gbayìdé nílùú Malaysia. Bẹ́ẹ̀ni mínísítà ni mo wá ní kí wọ́n má bínú sí wa
ètò wa bọ́ sí pàjáwìrì díẹ̀ ni nítorí àti rí àkókò látọ̀dọ̀ olórí wa torí iṣẹ́ pọ̀ lọ́rùn wọn gidi gan kódà wíwá wọn sí Malaysia yìí wọ́n pọ́n mi lé gan ni torí tá a bá wo ètò tó wà lọ́rùn wọn nílé tí wọ́n fẹ́ àtẹ́ẹ̀nì sí kò yẹ kán ráyè wá ò nínú gbogbo ẹ̀ náà tẹ́ bá wo ìrìn 21 hours sí 24 hours ní Nàìjíríà sí Malaysia wọ́n débi wọ́n jẹun wọ́n mú wọ́n ṣe dé bẹ́ẹ̀ náà bọ́ sórí ètò lọ́jìn báyìí àgúdà wọn ní ọjọ́ méjì wọ́n tún ti gbéra ẹ̀kú láti mú ètò tó ń lọ́lé nílẹ̀ Yorùbá so ìjọba àlú yìí àti ìgbà tán tún dé gan-an nígbà tán dé ẹ́mbáàsì Nàìjíríà níbí tó wà lára àwọn tí wọ́n tún bá wa pàdé wọn. tí wọ́n gbà wọ́n lálejò náà. bẹ́ẹ̀ ẹ fi mọ̀ pé nǹkan tá à ń ṣe ń bì àtijọba Malaysia àtijọba Nàìjíríà wọ́n lọ́wọ́ sí wọ́n dẹ̀ rí nǹkan gidi tá à ń ṣe pé nǹkan táwọn ń fẹ́ ni pé káwọn máa rí pé àwọn ọmọ Nàìjíríà ń ṣe nǹkan gidi lórílẹ̀-èdè. tí wọ́n ṣe nǹkan gidi lórílẹ̀-èdè ẹ ṣeun ṣe rí ara nǹkan tá a fi gbétò ìkalẹ̀ náà ni pé ká gbé àṣà Yorùbá lárugẹ lókèèrè àti ibikíbi tí ẹgbẹ́ ọmọ Yorùbá bá wà lápapọ̀ fún gbogbo àwọn tó wà ní Malaysia tí wọ́n ní àǹfààní láti máa gbọ́ yín tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ yín ṣé ẹni sẹkítẹ́rìàtì tẹ́ ẹgbà tẹ́ ń lò ní ilé tẹ́ ti ń ṣèpàdé àbí bóò ni wọ́n ṣe darapọ̀ mọ́ yín bóò ni wọ́n ṣe rí ṣé wọ́n gba fọ́ọ̀mù ni àbí kọ́ pè yín sórí aago ni àbí bóò ni. ẹ ṣeun gan-an ni ìrọ̀rùn ló bá dé ṣe gbẹ́gbẹ́ ọmọ Yorùbá láti gbogbo owó tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó jọ mọ Oòduà. tó sì ń sọ èdè Yorùbá lẹ́nu. àárọ̀ òjìlé lẹ́nu ilẹ̀kùn ẹgbẹ́ yìí ó sílẹ̀ fún ọ. tó bá ti pè wá wọ́n ń pè wá náà náà wá ti kí wá lórí ọmọ Yorùbá ni mo wà ń lu Yorùbá mo gbọ́ pé ẹgbẹ́ kan wà ó fi Yorùbá bẹ́ẹ̀ ni kí lórúkọ orúkọ mi ní báyìí báyìí àdúgbò wo ló ń gbé àdúgbò báyìí báyìí tó ń yẹ kájẹ kọ́kọ́ forúkọ rẹ sórí fọ́rùn bó sórí fọ́rùn kù introduce rẹ sọ orúkọ ẹ sọ bí tó ti wá fáwọn ọmọ ẹgbẹ́ kan rí ẹ. wọ́n bá ti wọ fọ́rùn láti bẹ̀ lọ wọ́n ti ń rí gbogbo nǹkan tó fẹ́ mọ̀ nípa ẹgbẹ́ lórí post wa ibi tá a ti ń ṣèpàdé wa wọ́n ti mọ̀ tó bá ti wà ń fọ́rùn so ìgbésẹ̀ tá a máa kọ́kọ́ gbé ní pé ká kọ́kọ́ gbé wọn sórí fọ́rùn wa so èyí àti fíìlì fọ́ọ̀mù àti ṣìyàn gbígbà tá a bá ríra wa tó bá ti di ọjọ́ pàdé tá a ṣe lọ́sẹ̀ méjì wọ́n bá ti rí lórí fọ́ọ̀mù kan ti ní ọjọ́ báyìí ní pàdé wa o òun náà ti wá bẹ̀ ó bá dẹ̀ ti dé adẹ̀ fún ẹ fọ́ọ̀mù wa bá wa fi fọ́tò passport fọ́tò ẹ̀ sí orúkọ rẹ̀ pọ̀lú tó ti wá àdẹ́sẹ̀ pọ́ ẹni tá a lè bá sọ̀rọ̀ lé ọlọ́màjàrí kò ṣe dáadáa so tá a bá ti ní details ẹ̀ yẹn bá àwa náà ti fáìlì ẹ̀ pé tó ọ náà ti lọ́mọ ẹgbẹ́ o o ti ní àwọn ọmọ ìyá o dá wà mọ́ o bó bá ṣe ń lọ wọn já gbọ́ tí nǹkan kan bá ní ẹ lára kó já gbọ́ gbogbo èèyàn dẹ̀mọ̀ lórílẹ̀‐èdè Malaysia pé àwọn ọmọ òbí wọn fọmọ ẹgbẹ́ wọn ṣe ìṣẹ́jú kan àti débẹ̀ ó jẹ́ nǹkan tó ní di legal representation àti gbèsè sí ó lè jẹ́ nǹkan ayọ̀ ní àti wá bẹ́ẹ̀ ṣe so àwọn èèyàn darapọ̀ mọ́ ẹgbẹ́ gidigidi gan ni lójoojúmọ́ torí wọ́n rí àǹfààní gidi tó wà nínú ẹgbẹ́ wọ́n ti dúpẹ́ lọ́wọ́. ẹnìkan béèrè ìbéèrè ń bí wọ́n ní ṣé lẹ́yìn ẹgbẹ́ OPU tó wà ní Malaysia ṣé ẹgbẹ́ míì tó wà tó tún jọ ọmọ ẹgbẹ́ ọmọ Yorùbá ni àbí ẹgbẹ́ OPU náà ní ẹgbẹ́ Yorùbá. ẹ jẹ́ mọ̀ pé kí OPU tó dé Malaysia a ní àmójọjà kóra wa jọ tẹ́lẹ̀ ní ìlú ìtì ṣe YCM Yorùbá Community Malaysia okay. bẹ́ẹ̀ni but ẹgbẹ́ Yorùbá Community Malaysia ìyẹn la fi ń mójútóra wa níbi tá a fi ń ṣe ọ̀tá fi ń kóra wa jọ tẹ́lẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ pẹ̀lú OPU ní pé domestic organization wa níbí ni kò ṣe international. kì í ṣe international. ẹgbẹ́ OPU network ẹgbẹ́ OPU ó kárí gbogbo àgbáyé ní gbogbo 77 countries tá a wà. ó wá èèyàn kan lọ́dọ̀ tó jọ ọmọ ìjẹ́ tó wọ́n bó ṣe lè yóò wá wọ́n bá ti sọ fún wa
láti gbé sórí World Wide Forum wa èèyàn kan bẹ̀ ti dá àwọn ọmọ ṣe kúrò mi ló ń gbé wọ́n ti bá ẹ sọ̀rọ̀ wọ́n ti bá sọ̀rọ̀ kíákíá sí ó ti ní àwọn ọmọ pé Malaysia lẹ́ni ìwọ̀ òun náà ti wà àti ẹ̀tì nẹ́tíwọ́kì ni ó fi World Wide fún wa pé nẹ́tíwọ́kì ni káàkiri àgbáńlá ayé bí wọ́n ṣe ní ní UK bẹ́ẹ̀ náà ni ní Australia bẹ́ẹ̀ náà ni ní Canada náà ni lamẹ́ríkà náà ni ní Mali lọ́hùn náà ni káàkiri South Africa, Brazil, Dubai, India tí a máa ṣe lọ nù àyẹ̀ṣe ń lọ sí ni ìgbà tá a máa tẹ gbogbo mẹ́rin ayé tó ọmọ òdùwà wa. àṣẹ Èdùmàrè ó dà ayé ṣeun Prince Àyìnlá Adéwálé ohun ọlẹ́gbẹ̀ẹ́ láti Malaysia lọ́hùn àwọn ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ wọ́n sì jẹ́ aṣíwájú ọmọ ẹgbẹ́ Oòduà Progressive Union ní ìlú Malaysia lọ́hùn àmọ́ kó tó di pé ẹ lọ lórí ètò wọ́n ní kí n béèrè wípé ẹni wẹ́bsáìtì àbí Facebook àbí bí àwọn èèyàn bá fẹ́ connect yín. A ní Oòduà Progressive Union Malaysia Facebook. lórí Facebook náà. Website wa wà under development right now. Instagram wa náà under development. Onídẹ̀ máa rí pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìsọ̀lẹ̀ ní Malaysia. Ọ̀pọ̀ fẹ́ mọ nǹkan kan nípa a ní òbí World Wide Forum. World Wide Forum. Kódà a ní radio stations wa. Torí ẹnìkan Adéwálé Akínyọ̀sóyè òun béèrè pé báwọn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ Odùduwà ní ìlú USA wọ́n ní wọ́n ní tẹ́lẹ̀ àwọn tó wà ní Washington DC area lọ́hùn wọ́n ní báwọn bá fẹ́ darapọ̀ mo rò pé nǹkan tí àbídá ọ̀run lóhùn náà ni pé kí wọ́n lọ sí OPU World Wide Forum àbí ṣé wọ́n lè darapọ̀ mọ́ yín náà bẹ́ẹ̀. Tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa ní Amẹ́ríkà ẹni kan lọ sí Facebook OPU USA. àwọn náà ń gbọ́ yín Facebook OPU USA. àwọn tí ìtàló náà ń kí yín àwọn náà ní àwọn náà fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n ní láti Italy ọmọọba Baálẹ̀ Adémáṣan láti Italy Adérónkẹ́ Sẹ̀míàt Bádéró àwọn náà sọ wọ́n wà ní Dublin lọ́hùn wọ́n láwọn náà bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Oòduà ní Dublin lọ́hùn wọ́n ní ẹ̀yàn náà rẹ̀ fún wọn o. Gbogbo ọmọ Yorùbá tó wà nílùú òkèèrè ló ní àǹfààní láti kódà ẹ̀tọ́ wọn ni. Màá tún wá sọ pé ọmọ Yorùbá tí ò bá gbọ́ ẹ̀rọ bí Ọlọ́run náà jẹ́ aṣọ ẹ̀tọ́ wa lọ́jọ́ wa. Ẹ̀tọ́ ńlá ló bí ìlú jẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo olùtọ́ bá wà ẹni kan lọ sí OPU Oòduà ìtọ́ bá ti ń bọ̀ sí wa pé báyìí náà àwọn fẹ́ join OPU wọ́n á dá wọn lóhùn ní kíákíá wọ́n á sọ ẹni tó máa pè wọ́n á fún wọn nọ́mbà wọ́n á direct wọn. Aṣíwájú láti Japan lọ́hùn náà ti sọ fún mi Tokyo Japan lọ́hùn náà wọ́n ń gbọ́ yín ketekete ńbẹ̀ náà àwọn náà ní ṣówà ní Japan náà wọ́n ń gbọ́ yín ketekete. Àti ìdá OPU lẹ́nu Japan lọ a sì ń tẹ̀síwájú ni díẹ̀díẹ̀ bọ̀ láìpẹ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá tó bá wà ní Japan mọ̀ pé àwọn fẹ́ darapọ̀ pẹ̀lú OPU ẹni tí wọ́n kọ̀ǹtàtì ní Prince Ọláwálé ní orí Facebook mi GoSectech tí wọ́n bá kọ̀ǹtàtì mi máa bá wọn sọ̀rọ̀ àwọn àtìwọ́n lẹ́yìn tó máa ga ẹgbẹ́ náà lẹ́ẹ̀ni Japan. èyí ò ní pé wọ́n ní ẹni tí bá gbọ́ yín dáadáa ẹni gba abalẹ̀ tó bá fẹ́ dá ẹgbẹ́ ọmọ Odùduwà Progressive Union lẹ̀ níbi tán wà ìyẹn ni pé kí wọ́n kàn sí yín ní orí Facebook yín GoSectech àbí. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ìṣèlè iná wà ọkọ̀ tààtì mi ní Facebook ní GoSectech. tó bá jẹ́ nọ́mbà ọkọ̀ dàgbà lórí OPU Europe. tó bá jẹ́ lamẹ́ríkà nọ́mbà ọkọ̀ dàgbà lórí US. tó bá jẹ́ Canada ló wà ọkọ̀ dàgbà lórí OPU Canada. ẹ ṣeun òun náà lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa Prince Babatosin Akínṣẹ́yẹ promise wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ OPU wọ́n ní ẹgbẹ́ OPU wà ní 77 countries wọ́n ní wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn wọ́n ní kẹ́kàn sí wọn ní orí fọ́rùmù OPU Worldwide ẹ̀yin náà tún darí lẹ́jì láti kà.
sọ wípé ẹgbẹ́ OPU nílùú Qatar wọ́n ní kò tí ì sí nílùú Qatar àbí wọ́n fi wá fẹ́ darapọ̀ mọ́ wọn náà ẹ kàn sí wọn ní OPU forum. ẹgbẹ́ wọn fẹ́ sí kọ́kọ́ láti wá lórí OPU bá àbò OPU worldwide. ọ̀dà wọn àṣẹ lọ́dọ̀ lórí wa. Ọ̀túnba aṣíwájú o bí wọ́n bá ní nǹkan méjì mẹ́ta tán fẹ́ bá yín sọ torí àkókò lórí ètò ṣé báwo ni wọ́n ṣe lè kàn sí yín torí àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín bóyá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tàbí orí Facebook yín àbí. àbí tó bá lò tán fẹ́ bí mí I'm a very public figure. Ìyàtọ̀ sí olórí ẹgbẹ́ OPU nílùú Malaysia èmi interim leader gbogbo Nàìjíríà nílùú Malaysia. Wọ́n lè contact mi ní orí Facebook go signal tàbí kí wọ́n pè mí sí orí aago mi ní orí WhatsApp +60116374000 tí ń ṣe 4,000. ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí. +601 mẹ́ta tí ń ṣe 111 637 4,000 4000 +60 ẹ jẹ́ kí mi wá bá yín pè fún wọn +60 wọ́n ní 1 mẹ́ta 63 74 0 mẹ́ta. bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí aṣíwájú Odùduwà Progressive Union ní gbogbo Malaysia lọ́hùn nọ́mbà tẹ́ lè pè wọ́n sí náà nìyẹn ẹ sì nílò ìdarapọ̀ mọ́ wọn ní orí Facebook náà Gold Sigtech àgbèrúgbẹ̀ náà sí ojú àmọ́màwòrán bó bá yá ẹ ṣeun aṣíwájú Prince Ọláwálé Àyìnlá láti Malaysia lọ́hùn adúpẹ́ pé a pè é sórí ètò ẹ dá wa lóhùn ẹ bá wa fún àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín nímọ̀ràn kó tó di pé ẹ lọ lórí ètò bóyá ẹ fẹ́ gbà wọ́n nímọ̀ràn kan sí èkejì àwọn èèyàn wa ń gbọ́ yín kò síbi tí wọ́n ti gbọ́ yín káàkiri àgbáláyé ẹ bá wa fún wọn nímọ̀ràn kó tó di bẹ́ẹ̀ lọ. ṣé ká sọ pọ̀ láti ṣera wa ṣe kàn ọ́ tá a bá ṣe kan ìran yìí ni wá ọ orí adé dẹ̀ ni wá aṣọ orí lẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. ká gbé àṣà wa lárugẹ. ìwà ni ẹ má jẹ́ àtijú láti wọṣọ ìbílẹ̀ wa lóyè ẹ má jẹ́ àtijú láti sùn lé wa ẹ má dẹ̀ jẹ́ àgbàgbé láti kó àwọn ọmọ wa tí a bí sílùú ìlú ní èdè wa torí ọjọ́ iwájú. ìran Yorùbá ìran tó pọ̀ ní àgbáyé ni tó dẹ̀ tàn ká gbogbo àgbáyé ìran yìí dẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo yín lọ́wọ́ yín ẹ ṣeun gan. ẹ ṣeun kábíyèsí orí adé ti gbogbo island lọ́hùn-ún àwọn ní ká kí yín wọ́n ní ẹkú atótónu látàárọ̀ màmá mi náà olórí ọba obìnrin Ṣọlá Anímàṣàhùn láti Ilé Ifẹ̀ lọ́hùn-ún ní ká kí yín pé ẹ káàbọ̀ sórí ètò wọn ní ẹkú ohùn náà látàárọ̀ káàkiri àgbáláyé ni wọ́n ti ń gbọ́ àwọn tó ń gbọ́ yín ní Australia náà tí wọ́n sùn torí tiwa ààrẹ ẹgbẹ́ ọmọ Odùduwà ọmọ Yorùbá ní Australia àwọn náà wà lórí ètò pẹ̀lú wa àwọn ní Abímbọ́lá Sùmọ́lá àwọn náà ní ká kí yín àwọn ti Ghana lọ́hùn náà àwọn náà ní ká kí yín Ajírọ̀bà Kàṣúà lọ́hùn nílùú Ghana wọ́n ní a kí yín bẹ́ẹ̀ náà bá ṣe tán ẹ̀yin náà ẹ̀ ráyè wo àwọn nǹkan tí a ṣe náà ẹ̀ rá àwọn tó kí yín bẹ́ẹ̀ adúpẹ́dúpẹ́ ẹ ṣe wà dúpẹ́ bẹ́ẹ̀ òkun ṣé tá a bá pè yín gbà míì ṣe ẹ̀ dá wa lóhùn. Olùgbà tó Odùduwà bá ti pè ní mò ń dáhùn ògbúdọ̀ mọ́ dáhùn. pé olùgbà tó Odùduwà bá ti pè yín ẹ̀ dáhùn. ó dáhùn. ẹ ṣe. ẹ bá fọ ọmọ kọ́ wọn bá dáhùn Odùduwà ló pè mí bàbá mi ló pè mí. Odùduwà ó gbè wá pátápátá. ẹ ṣeun adúpẹ́ o àmọ́ rí yín bá náà ó dàbọ̀.
ọ̀rọ̀ àgàfọ̀lù. kí ló kọjá lójú dọba tí ò kí o. àlọ́ rèé àlọ́ rẹ̀ pẹ́ẹ́pẹ́. kí ló bọ́ba jẹun tí ò kéwé o. àlọ́ rèé àlọ́ rẹ̀ pẹ́ẹ́pẹ́. tó ohun ẹni tí ẹgbọ́n tán yẹn ni ohun Prince Ọláwálé Àyìnlá àwọn ni wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ Odùduwà Progressive Union nílùú Malaysia lọ́hùn títí dọjọ́ mẹ́jọ tí a tún gbé àlejò míì padà wá sí abala yìí ẹjá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ìṣítí náà. Orin Dr. Victor Ọláìyá ni mò ń jù sórí atẹ́gùn yìí. Òrùkú tìǹdì lórúkọ rẹ̀. Òrùkú tìǹdì. Gbogbo ẹ̀yin tó bá sì já sí. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò Adékànbí Táyé ẹ káàbọ̀ sórí ètò. Àyìndé Kàfáyàtì ẹ káàbọ̀ sórí ètò. Victor Mobọ́lájí Adéwálé. Mo kí màmá mi olórí Ṣọlá Anímàṣà. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò ẹ máa ṣe àìsí wọ́ọ̀lù yẹn dákun torí Ọlọ́run. Ẹ fún àwọn èèyàn tó kù láǹfààní láti gbọ́rọ̀ ìṣítí. Ẹ ṣe àìsí orí wọ́ọ̀lù yín. Ẹ máa ṣe àì. Mo kí màmá mi Alájà Síkírà Àtẹlẹṣe mẹ́ta àwọn ni wọ́n tún tẹ̀mí wọlé lórí aago yìí mo rí yín. Mo kí màmá mi náà màmá Ògúnkẹ̀yẹdé. So kí la mú wá sórí ètò tèmi tí mo fẹ́ kẹ́ bá wa dá sí. Kí ni mo mú wá sórí ètò tèmi tí mo fẹ́ kẹ́ gbọ́. Ó sọ lọ́jọ́ mẹ́jọ ṣe mọ̀ bá a ṣe máa ń fi ọ̀rọ̀ ká máa bí ṣe ìṣítí fúnra wa. Mo ṣì wà ní my sweet 97.5 FM. Ẹ̀mọ́ yìí kò ń bẹ̀. DJ mo fi lamojú ẹ̀rọ mi lọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a lè ṣe ká mọ̀ bára wa sọ̀rọ̀ ṣe tí bó jẹ́ ìṣẹ́jú 5 àbí 6 ẹja wí nǹkan kan. Abala tó kẹ́yìn lórí ètò tèmi náà nìyẹn. Abala ọ̀rọ̀ ìṣítí náà ni mo pè é. Dr. Victor Ọláìyá ẹ ṣeun ṣeun. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wípé lọ́jọ́ mẹ́jọ náà ni a máa ń gbára wa lọ́rọ̀ yìí jù. ó yìn kankan kó tó di pé àkókò lọ. bàbá bí a ti ń lọ sí òpin ọdún kọ́dún yìí kó má bàa dì wá lẹ́rù lọ. a sì gbà ládùúrà pé tọmọtọmọ tayátayá pẹ̀lú àṣẹ Ìdùmarè ọdún yìí kò ní kó wa lọ. àwọn kan wà nílé ayé tó jẹ́ wípé wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe àwáfí. ẹni kí ni wọ́n pè láwàfí. ọ̀pọ̀lọpọ̀ ló ti béèrè lọ́wọ́ mi wọ́n lọ́mọ lójú Olódùmarè kí ni ń jẹ́ àwáfí. àwáfí jẹ́ akitiyan láti kọ́ bí wọ́n ṣe ń ṣe nǹkan. akitiyan láti fẹ́ mọ nǹkan kan. akitiyan láti rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ òun ni Yorùbá ń pè ní àwáfí. àwọn ilé ìbò a máa pè ní curious. bẹ́ẹ̀ pè ní curious bẹ́ẹ̀ pè ní curiosity méjèèjì náà lọ. àwọn kan sì máa lọ́fìn tótó ṣùgbọ́n àwọn tó bá pè lọ́fìn tótó àwọn náà nídìí kan sí méjì tí wọ́n fi pè lọ́fìn tótó. àmọ́
àmọ́ àwáfín gangan náà ni orúkọ tó bá a mu òun náà lédè Yorùbá tí a lè lò tó bá a mu. ṣíṣe àwáfín ohun gbogbo a máa ran ènìyàn lọ́wọ́ nígbà gbogbo. Fún àpẹẹrẹ ọmọ kékeré tó fẹ́ràn láti máa ṣe àwáfín, bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà fẹ́ràn láti máa ṣe àwáfín. ṣẹmọ̀ pẹ́lú mi bí ò bá rí ìdí kúlẹ̀kúlẹ̀ nǹkan kò ní jánu lórí rẹ̀, bẹ́ẹ̀ ni kò ní kúrò ńbẹ̀. àwọn ìdí kan pàtàkì wà tó yẹ ká máa ṣàwáfín ohun gbogbo kó tó di pa àdáwọ́lé. ìwé mímọ́ gan sọ ó ní ká wádìí ohun gbogbo dájúdájú ká sì di èyí tí ṣe òtítọ́ nínú rẹ̀ mú. ìwọ ọ̀rẹ́ mi, mo fẹ́ kó tẹ́tí pẹ̀lẹ́ jẹ́ kó gbọ́ mi. DJ Murphy lọ́hùn, tẹ́tí kó gbọ́ mi. tó o bá jẹ́ ẹni tó ń ṣe àwáfín dáradára, ó rí wípé ọpọlọ rẹ ó máa jí pépé. ọpọlọ rẹ ó máa ṣiṣẹ́ bí aago ni lójoojúmọ́, tí ó túmọ̀ sí wípé èrò rere, oríṣiríṣi èrò tí ó lè sọ ẹ̀dẹ̀ ní gíga láyé òun ni ó mọ̀ wá sí ọpọlọ rẹ. àwáfín èèyàn nírẹ̀wẹ̀sì ọkàn. tẹ́ bá ṣàkíyèsí ọkàn wa dáadáa, iṣan ara wa ìmọ̀ ń lágbára lójoojúmọ́ ni. látàrí wípé ó ń ṣiṣẹ́ déédéé, bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ń ṣe àwáfín nǹkan kan náà yóò mọ̀ nílọsíwájú nínú ọpọlọ pípé, ìmọ̀ pípé àti òye pípé lójoojúmọ́ ni. tó bá jẹ́ ẹni tó ṣe àwáfín nǹkan àbí pé o fẹ́ láti mọ nǹkan lójoojúmọ́, ó rí pé àwọn èrò tuntun ni ó mọ̀ wá sí ọkàn rẹ nígbà gbogbo. nígbà tí àwọn èrò yìí bá sì wá sí ọ lọ́kàn, ó lè dá wọn mọ̀ fúnra rẹ, wọn yóò sì wúlò fún ọ. ìdí ni wípé ohun mèremère tí ń bẹ nílé ayé, ọ̀pọ̀lọpọ̀ ló ń ro èrò rere lójoojúmọ́, àmọ́ kí ni ìparí èrò tó ń rò? ó kàn déédéé bọ́ọ̀lù èrò náà ni, bẹ́ẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí ní ṣe, nítorí wípé èrò rere ló pè é, àmọ́ ò farabalẹ̀ kó o ṣe àwáfín rẹ̀ dáradára. wo gbígbẹ̀yìn rẹ̀ ó ti rí. bó o tiẹ̀ ṣàwáfín gan, èrò kankan ò lè wá sí ọ lọ́kàn. bó bá sì wá sí ọ lọ́kàn, bó o ló ṣe fẹ́ lò ó, kí ló fẹ́ fi ṣe, kí ló sì fẹ́ kó dà fún ọ lọ́jọ́ ọ̀la. ọ̀pọ̀lọpọ̀ èrò ló ti wá sí ọ lọ́kàn, ṣùgbọ́n ó rí kọjá lọ náà ni, nítorí wípé kò ṣe àwáfín rẹ̀ dáadáa. òun náà ni kò jẹ́ kó mọ bó o ṣe lè lò ó. ìwọ tó ń gbọ́ mi ronú, èrò mélòó ló ti wá sí ọ lọ́kàn, nǹkan mélòó ló ti pinnu láti ṣe, gbogbo rẹ̀ rí kọjá ní ṣèbí torí wípé kò ṣe àwáfín rẹ̀ náà dáradára ni. mo sọ fún ní ẹni tó bá ṣe àwáfín ohun gbogbo dáradára, onítàn ó mọ ayé tuntun. àwọn nǹkan tuntun tẹ́lòmíràn rò wípé kò ṣeé ṣe, bó bá ṣe àwáfín dáadáa yóò ṣeé ṣe lójú tiẹ̀. ìrọ̀rùn ni yóò pàdé fún ọ. ọ̀pọ̀lọpọ̀ ohun ló pamọ́ nínú ayé tó jáwé tó láì ṣe àwáfín rẹ̀ a ò lè rí i. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wúlò fún wa, ọ̀pọ̀lọpọ̀ ibi ilé ẹ̀kẹ́dà ti dé nílé ayé. mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi, àti mú kẹ̀dá láyé kì í ṣe nǹkan tó rọrùn rárá. òun láti ṣe àwárí tálẹ̀ǹtì rẹ̀ gangan, ṣe àwáfín rẹ̀. ọmọ lójúmọ́ ni mo ṣe àwáfín tálẹ̀ǹtì tèmi náà ló jẹ́ mọ́ rí mi wò. nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún wọn ni wípé bó bá ṣe àwáfín ohun gbogbo, ó mọ̀ mọ́ oríṣiríṣi nǹkan. ó sì rí wípé yóò máa dùn fún ọ nígbà gbogbo ni, kì í sì bànújẹ́ fáwọn tó bá ń ṣe àwáfín nǹkan.
ayọ̀ ìdùnnú àlàáfíà náà ni tiwọn lójoojúmọ́ nítorí pé nǹkan kan tó lè bó ń pè ní bọ́rìn kò sí lọ́rọ̀ tiwọn rárá. jẹ́ ń pàkíyèsí rẹ̀ sí nǹkan kan. ṣe ọkàn rẹ payá, ṣe akitiyan láti kó nǹkan. mo ní kó ṣe ọkàn rẹ payá, ṣe akitiyan láti kọ́ nǹkan àwọn tó jẹ́ tuntun. gbìyànjú láti ní ìmọ̀ tuntun, gbìyànjú láti ro èrò tuntun. ìgbà mìíràn ẹ̀wẹ̀ àwọn nǹkan tó o ti mọ̀ tẹ́lẹ̀ ó tún sì nílò láti kọ́ ọ sí torí pé kó o lè mọ̀ ọ́ ṣe dáadáa káwọn èèyàn lè gbóríyìn fún ọ. gbáradì láti gbà wípé gbogbo nǹkan ló ṣeé ṣe nílé ayé yìí. kò sí nǹkan tí ò ṣeé ṣe ọ̀rẹ́ mi pẹ̀lú agbára Èdùmàrè. iṣẹ́ takuntakun láti ọwọ́ tiẹ̀. má ṣe gba kámú. má ṣe gbà ká mú wípé bó ṣe rí náà ó ti rí bẹ́ẹ̀ náà. àtúnṣe lè wà, ìyípadà sì lè bá. bó o bá lọ gbà ká mú a jẹ́ wípé o ti gbà fún ìrẹ̀wẹ̀sì ọkàn náà nìyẹn. o ti gbà láti dúró sójú kan, àní bá wọn dúró sójú kan bí àgbà mi. .5 FM ìyẹn náà ń pè ní my sweet. ibẹ̀ náà ni mo wà tí mo ti ń gbé lọ sórí ẹ̀rọ agbábẹ́. ọ̀rọ̀ ìṣítílẹ̀ tó pẹ̀lú mi ọmọ yín Ọmọlójú Olódùmarè tó máa ń wá sí ìgbọ́ yín gbogbo ọjọ́ Monday. bí mo ṣe ń sọ lọ mo ní kó ṣe àwáfíà ohun gbogbo dáradára, rí àrídájú kó tó di pé o ṣe ìgbésẹ̀ kankan. béèrè àwọn nǹkan tó o bá mọ̀ rárá, àwọn nǹkan tó rí pé ó rú ọ lójú tó o sì fẹ́ láti mọ̀ o ní láti béèrè dandan ni. lára nǹkan tó lè mú ni kó gbọ́ ayé já òun náà ni ìbéèrè. àwọn ìbéèrè wo wá ni mò ń sọ? àwọn ìbéèrè bíi kí nìyẹn, kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ yẹn, ìgbà wo ni wọ́n ṣe é, ta lẹni náà tó ṣe, ibo ló ti wá, báwo ni, kí nìdí, ìgbà wo, ta ni, ibo. àwọn ìbéèrè wọ̀nyí ni ọ̀rẹ́ mi inú àwọn tó ń ṣe àwáfí. ẹ lè mọ̀ rí wọn nígbà míì wípé kí ló dé wọ́n ti lè béèrè jù, àmọ́ wọ́n fẹ́ ní ọgbọ́n, wọ́n fẹ́ ní ìmọ̀, wọ́n fẹ́ ní òye nínú nǹkan tí wọ́n ń ṣe ni. orí wọn kì í fẹ́ ṣàṣìṣe, wọ́n bá tilẹ̀ ṣàṣìṣe gan mọ́ ń dùn wọ́n. ẹni tó ń ṣe àwáfí nǹkan, mo sọ lẹ́ẹ̀kan mo ní wọn kì í wà bọ́rìn. wọ́n máa ń rí gbogbo nǹkan wípé ó ṣeé ṣe fáwọn ni, kódà tí kò bá sí àkókò fún wọn rárá. bí wọ́n bá ṣe nǹkan lọ́wọ́ tí ò sákòókò fún wọn láti ṣe, wọ́n ò ṣílẹ̀kùn nǹkan tí wọ́n ń ṣe, wọ́n ṣe sílẹ̀. wọn ò ní tì torí pé wọ́n lè padà wá síbẹ̀ láti wá yanjú rẹ̀ náà ni. mo fẹ́ ká rí ìmọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń gbafẹ́ yìí tẹ̀ gbọ́ mi ní. ìmọ̀ èyí táwọn olóyìnbó ń pè ní knowledge. èyí yóò jẹ́ ká túbọ̀ máa ṣe ìwádìí ìmọ̀ nígbà gbogbo. ọ̀rẹ́ mi fẹ́ kó rántí pé ọlọ́gbọ́n ní dorí ẹja mú. jẹ́ ẹni tó fẹ́ láti wá ìmọ̀ nígbà gbogbo, jẹ́ ẹni tó fẹ́ láti ka ìwé. oríṣiríṣi ọgbọ́n ló wà nínú ká kàwé.
ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àìmọye ọgbọ́n àìmọye ìmọ̀ àìmọye òwe ló wà nínú ìwé tàǹkà. ọgbọ́n béèyàn ti ń lólé ayé tí kìí ṣe àgbàlagbà, ọgbọ́n béèyàn ṣe ń lólé ayé tí kò ní taṣọ àgbà mọ́lẹ̀, ọgbọ́n béèyàn ti ń dolówó láyé, ọgbọ́n béèyàn ti ń dọlọ́rọ̀ láyé. gbìyànjú kí wọn náà ṣe àwáfí nǹkan kó tó di wípé ó dáwọ́lé. kó mọ́ bá wá di wípé àbámọ̀ àbá ti mọ̀ ṣe. àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ tiwa díje mo fi ṣàmì ní agodo lọ́hùn. ọmọ Olódùmarè mo sọ tèmi náà ẹ̀ ń bá wò ó gbọ́. àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí bó bá dẹ̀rùn rẹ̀ yóò dòdìdì. bá a ti fi rán mi lónìí mọ náà nìyẹn. èyí tí mo sọ ọmọ Olódùmarè kẹnu tèmi kó má pa mí, àmọ́ sọ́wọ́ òsì rẹ kó mọ́ bá a fi jẹun. gbìyànjú láti ṣe àwáfí wádìí ohun gbogbo kó di òye ètò di òótọ́ nínú rẹ̀ mọ́. èyí tó bá sì jẹ́ tòótọ́ ní kẹ́ẹ̀dì mú o. tó pálúdà láàárọ̀ kọ́ pálúdà láàárọ̀ àdá ẹja kan lọ agbami fàájì fún ìṣẹ́jú díẹ̀ kó ká lọ. ẹnikẹ́ni tó bá ní nǹkan méjì mẹ́ta tó fẹ́ bá wa sọ ẹ wo nọ́mbà tó ń kọjá lójú screen yìí, ẹ lè pè wá sórí rẹ̀. My Sweet 97.5 FM la wà nílùú London. gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK lọ́hùn tẹ́ fẹ́ pè wá sórí aago. ẹ pè wá sórí +442035197611 lẹ́ẹ̀kan sí +442035197611. bẹ́ẹ̀ bá ní nǹkan méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá wa sọ. ó sì jẹ́ pé ẹ fẹ́ pè lórí WhatsApp náà ni. ẹ lè tó wá sórí +2348159101773 lẹ́ẹ̀kan sí +2348159101773. ẹ bá nǹkan méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá wa sọ. mo ṣí ojú òpó lẹ̀ fún yín. Professor Wákẹ́ Àjàó ni mò ń jù sórí afẹ́fẹ́ yìí. ó kù ìṣẹ́jú méje fún mi lórí ètò. mo kí yín bọ́dún ṣe ń lọ ẹ̀ ní bọ́dún lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. ọdún Kérésìmesì ló wọlé dé. ṣé ẹ ti ra tọ́kì ṣíkì màálù tẹ́ ẹ fẹ́ lò? ṣàkóso àìsàn ti wà ní. ìbàlàyé máa ní mo fẹ́. dádì ẹ jẹ́ tọ́jú ilé yín. ọ̀rẹ́ ni mo wá o. àsìkò táwọn ọmọ yín lè gbádùn yín náà ni. àsìkò tí mọ́mì lè fara mọ́ yín náà ni. ọ̀rẹ́ ni mo wá o. ọdún Kérésìmesì tó wọlé tó bá wa láyọ̀ àtàlàfíà. ọ̀rẹ́ tí kì í. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe mo dúpẹ́. fún obìnrin tẹ́ wà l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá fẹ́ sáré pè wọlé +131-520-35498 +131-520-35498. ó hàn lójú screen yín bẹ́ẹ̀ mi náà mọ̀. ẹ lè pè wá sórí WhatsApp náà. lọ́wọ́ wa wípé báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́. ọ̀pọ̀ ọ̀yàn ló sọ wọ́n ní ọmọ Olódùmarè báwo ni mo ṣe ń ṣe. báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́. mo lọ́lọ́wọ́ bá mi ìgbà náà ní kì í ṣàwà. gbogbo yín la kí pátápátá níbi tẹ́ ẹ ti ń bọ̀ wá káàkiri àgbáńlá ayé. ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́. gbogbo ènìyàn ló béèrè lọ́wọ́ wa wípé báwo ló ṣe jẹ́ kéré wa ń dùn lójoojúmọ́. ṣé ẹ ti raṣọ fún gbogbo àwọn.
ṣe kéde. promise tẹ́ ẹ sọ fáwọn ọmọ yẹn mú ṣe torí Ọlọ́run. ní adé agbọ́ntẹ́bí ní sọ́ọ̀dé. àti kọ́ndíṣọ̀n ní adé agbọ́ntẹ́bí ní sọ́ọ̀dé. international musician làwọn àgbà wọ̀nyí jẹ́. èmi náà mojú bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbálá ayé. international musician làwọn àgbà wọ̀nyí jẹ́. adé ẹ̀ka gbóyè ní báńkì ẹ̀ka fún national juju ìlóye yìí o. adé ẹ̀ka gbóyè ní báńkì ẹ̀ka fún national juju ìlóye yìí o. mo ní ìṣẹ́jú márùn-ún láti lò lórí ètò. Professor Wike Àjàó lẹ́gbọ́ ẹ̀. gbogbo ẹ̀yin tó bá dà wọ́n. ọba orin ọba ìlú o ọba orin ọba ìlú o adé ìlú apẹ́ lórí mi. gbogbo lẹ́yìn ládéládé gbogbo yín pátápátá ni mo kí. gbogbo ọ̀rùn tí ń lo ìjìgbà lẹ̀kẹ̀ gbogbo yín náà ni mo kí. ẹ̀yin wòlíì ńláńlá mojúbà àwọn àáfàá ńláńlá. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. If you want to dance, come along. ẹ jẹ́ kí n gbà wá nímọ̀ràn tó gbogbo awakọ̀ pátápátá. Come along with me. bó ti wù kọ́dún ìkó parí ẹja rọra mọ́ tẹ́. ọdún ti wọlé tán. 2017 tá a gbẹnulẹ̀ yóò bá wa láyé láyọ̀ àti tàlàfíà. àìkú balẹ̀ ọ̀rọ̀ yóò jẹ́ tiwa. aṣọ́dún náà nínú owó nínú ọmọ. You like to dance, we like to dance to your baby baby. I like to dance. ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yín torí Ọlọ́run. We like to dance to your baby baby. ọmọlójú Olódùmarè productions lè pẹ̀lú àjọṣepọ̀ My Sweet 97.5 FM nílùú London. ló jẹ́ ká ní àǹfààní láti máa gbé tọ̀rọ̀ ìṣítí. ẹ lè wò wá lórí Facebook náà bẹ́ẹ̀ bá tọ́ ọmọlójú Olódùmarè síbẹ̀. ẹ wo My Sweet FM náà lórí Facebook. ẹ sì lè tún sí 97.5 FM nílùú London. bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà yín àwà fún yín. ìkéde lóríṣiríṣi àwà fún yín. ẹ lè kàn sí wa náà nínú inbox wa. ọmọlójú Olódùmarè mo fẹ́ máa lọ lórí ètò yìí àmọ́ kí n jó máa lọ ẹ jẹ́ kí n máa forin iná kí n máa fi dágbére fún yín. ẹ má gbàgbé ètò yìí máa ń wáyé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ aago 2 ọ̀sán ni nílùú London èyí tí ṣaago 3 ọ̀sán nílùú Nàìjíríà. àwọn tó wà ní Malaysia aago 10 alẹ́ ni àwọn tí wà lọ Australia aago 1 òru ló pọ̀ sí. lára Australia aago 1 òru ló tẹ̀ bá wà ń bẹ̀. àwọn kan máa bọ́ sí aago 6 àárọ̀ àwọn kan aago 9. nílùú Qatar lọ́hùn aago 5 ni. àwọn tí Japan aago 10 alẹ́ ni Philippines náà bẹ́ẹ̀ ni. Abúlábú tó fẹ́ para wá ró. Ṣé bí àró? ọmọlójú Olódùmarè mo dúpẹ́ yìí tẹ́ ẹ bá wa ṣètò yìí lónìí. ẹ̀yin tẹ́ ẹ sì bá wa ṣe náà tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ ṣe ìfẹ́ wa náà lẹ́ni tẹ́ ẹ fi ń bá wa gbé tò yìí. Mo lè ṣe bí àró. pẹ̀lú àṣẹ Èdùmàrè àjálù kò mọ̀ kò ní dé bá gbogbo yín ẹ̀ ní rí nǹkan gbé sọnù bí òṣìṣẹ́ bí ọmọ. agbèmí ṣetán agbére ilé ìdárò àlùkò ṣetán orí ilé ìgòsùn ńlẹ́kẹ̀lẹ̀kẹ̀ mi ṣetán báyìí mórí ilé ìkẹfù náà. mo fẹ́ mọ pé ìṣèlú náà dájú àdánwò
lórúkọ DJ Murphy ní My Sweet 97.5 FM nílùú London. Òun náà ni mò ń kí yín. Èmi fúnra mi ọmọ yín ọmọ lójú Olódùmarè. Orí ọ̀fẹ́ Olúwa mi wù bàbá. Ọmọ ọba yín gbé. Ẹ jẹ́ kí n sọ wípé orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run. Ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Kó máa bá yín gbé. Lákòókò ìlò àti tí láláì. Àmín lórúkọ Jésù. Lọ́la láwùláwọ̀ láàkó àtà ìlàbílà ìrẹ́lẹ̀sìn. Èyí kò ti dọjọ́ mẹ́jọ ládùn Ọlọ́run bá mi dùn. Àwọn ó dàbọ̀.